bẹ́ẹ̀ ni nítorí adití òun lò sí ó ṣe ń sú, nítorí afọ́jú náà lòjó ṣe ń kù kó bàa lè mọ̀. Nítorí tèmi lẹ́yìn tẹjọ́ lólùfẹ́ wa tẹ́ fi wà lórí ìkànnì yìí, bẹ́ẹ̀ nítorí tẹ̀yin lèmi náà fi nágbára nágboro láti lọ rè kóròyìn wá lájà balẹ̀ bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Bẹ́ẹ̀ tó túmọ̀ sí wípé àjọ ṣàǹfààní àjọ wúlẹ̀ fúnra wa, ìwúlẹ̀ nìkan kò ṣàì ju tẹnìkan lọ, torí wípé tí fígbáfígbá bá mọ gbà rẹ̀ fín, báwọn rajà bá sọ pé àwọn ò bá ara ńkọ́, kí ló fẹ́ ṣe, kí ló fẹ́ dá lára. Ẹ̀yìn ilé náà mo fi kí gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ mi wípé ẹ mọ̀ kú gbogbo ìgbà ẹ kú àdúró tì, ẹ kú gbogbo àsìkò mi tẹ́ fi ń dúró tì mí ní gbogbo ìgbà tí n bá ti ṣe bẹ́ẹ̀ lọ tí mo bọ̀ láti mú ròyìn wá lájà balẹ̀ lórí ìkànnì Àròlé Bàbá 1010 TV2, ìkànnì kan tó yà lárọ̀tọ̀ nípa ìròyìn àjà balẹ̀ tá ń ṣe bẹ́ẹ̀ tá a mọ́ mú aṣojú mọ́ máwòrán àtẹ́tìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa. Ebe ti mọ̀ pé ọkọ mi ò yí padà nígbà kankan rí, àyànfẹ́ Elédùmarè òun náà lèmi ń jẹ́. Bí ìṣe wa náà tún ni o, kókó oníròyìn ló máa ń jẹ́ nǹkan àkọ́kọ́ tá a máa ń pẹ̀kẹ́lù ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Jẹ́ ká tó a máa sísọ lójú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn báyìí, ẹ jẹ́ á gbọ́ kókó tí ń bẹ́ẹ̀. Ọgbẹ́ ọkàn àti oró tí ìjákulẹ̀ inú ètò ìdìbò ọdún 2023 tó mú wá fún Peter Obi kò tí ì tán lára rẹ̀ rárá. Òun ló jẹ́ kó máa sọ kátikàti lẹ́nu sí ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Daniel Biwala olófèsì ọ̀rọ̀ padà fún Peter Obi. Orílẹ̀-èdè Nàìjíríà nílò ìdásí Olúwa láti yọ wá kúrò lọ́wọ́ ìyà tí Tinubu àti àwọn ènìyàn rẹ̀ ń fi wá jẹ yìí o. Àgbẹ̀gbẹ́ òṣèlú APC kan ló sọ èyí di mímọ̀. Ìtẹ̀síwájú tó péye àtèyí tó lámìlaka ti ń bá àgbáríjọ àwọn akọni ajìjàǹgbara fún Yorùbá Nation báyìí, pẹ̀lú bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ yan alága fún àgbáríjọ àwọn akéde ìjìjàǹgbara ilẹ̀ Yorùbá lápapọ̀. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Delta, ìbẹ̀rùbojo lọ́kàn àwọn olùgbé ìpínlẹ̀ Delta lórí ikú àwọn ọmọ ìyá mẹ́ta ìtàn jáde láyé lẹ́yìn ayẹyẹ ọjọ́ ìbí tí wọ́n sì papòdà ní ilé bàbá wọn ní ìpínlẹ̀ Delta náà. Àwọn báńdíìtì tún ti ṣe bẹ́ẹ̀ pa olórí ọlọ́dẹ ìbílẹ̀ kan, ọ̀pọ̀ farapa ní ìpínlẹ̀ Katsina. Látàrí ikú àwọn Haúsá ní ìpínlẹ̀ Edo, ọlọ́pàá Haúsá kan àti àwọn ẹmẹ̀wà rẹ̀ náà ti ń ṣe bẹ́ẹ̀ lérí ogun báyìí o láti gbẹ̀san padà lára àwọn ènìyàn tó ń gbé ní ilẹ̀ Haúsá tó ń jẹ́ ti ìpínlẹ̀ Edo náà. Nípa ti Yorùbá Nation báyìí, Àròlé Bàbá 1010 Olúmáìk ó ṣe bẹ́ẹ̀ náà mi sí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ àti ajìjàǹgbara ilẹ̀ káàárọ̀ òjìrè níjẹsẹ́ náà tásìkò náà tó bá tó. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ọgbẹ́ ọkàn àti oró tí ìjákulẹ̀ inú ètò ìdìbò ọdún 2023 tó mú wá fún Peter Obi kò tí ì tán lára rẹ̀ rárá bí tí wù kó máa, òun ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ sọ kátikàti lẹ́nu sí ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Daniel Biwala ló sọ èyí di mímọ̀. Olùdámọ̀ràn pàtàkì f'Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé lórílẹ̀‐èdè yìí, Daniel Biwala òun ló ti bọ́ sójú òpó ayélujára X rẹ̀ tó ti fèsì padà sí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tọdún 2023 Peter Obi lórí ọ̀rọ̀ tó sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ àti ìtàkùrọ̀sọ tó wáyé lórí móhùnmáwòrán Arise TV bá a ti ṣe múròyìn náà wá ṣáájú àsìkò yìí, níbi tí Peter Obi tó ti ń ṣe àlàyé wípé ìṣèjọba tó bẹ lóde yìí ń tó pinnu lọ́kàn ara rẹ̀ láti ṣe fáwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà òun gan lógún lé tó ń ṣe báyìí pẹ̀lú bó ṣe ní gbogbo lódi ọ̀wọ́n gógó, nígbà tó sì tún fi ẹ̀sùn kan ìṣèjọba náà pé kì í ṣe ìjọba àwarawa o, ìjọba alágbádá, ìjọba ológun oní ìjọba tó ń bẹ lóde yìí, torí kò fi àyè sílẹ̀ fún ìjọba àwarawa bí tí wù kó máa rárá. Bẹ́ẹ̀ ni Peter Obi ló tún bu ẹnu àtẹ́ ní ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi tó ti ṣe àlàyé nǹkan márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ wípé tó ń bá ṣe bẹ́ẹ̀ dé ipò ààrẹ ni àwọn nǹkan yìí ni wọn ò bá bójútó, ṣùgbọ́n kàkà táàrí ó fi bójútó níṣẹ́ ló fi ọwọ́ yẹpẹrẹ tó fi mú ó mẹ́nuba ètò ẹ̀kọ́, ètò ọrọ̀ ajé àti àwọn agbọ̀n míì nínú ètò orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ ṣá
Daniel Biwala tó jẹ́ olùdámọ̀ràn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wá fèsì padà sí Peter Obi lójú òpó ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter. Ó sọ ọdún mọ̀ wípé káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan jẹ́ máa dunnú ká sì máa yọ̀ torí pò ń bá wọn dúpẹ́ lórí bí wọn ò ṣe dìbò fún Peter Obi láti wọlé gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní Peter Obi tó ṣe wípé òun gan kò mọ nǹkan tí ó ń ṣe àti pé tí yóò jẹ òun náà ní wà onímọ̀ tara ẹni nìkan. Òun sì ní Peter Obi ó tún ṣe ní àlàyé wípé oró tí àìwọlé rẹ̀ nínú ètò ìdìbò ọdún 2023 tó dá sílẹ̀ lọ́kàn àyà rẹ̀ ó ní kò tí ì tán ló jẹ́ kó máa sọ ní tí kò bá ẹnu mu sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Daniel Biwala ó júwe Peter Obi gẹ́gẹ́ bí ẹni tí ó ti ṣe bẹ́ẹ̀ fọwọ́ bọ́lẹ̀ nínú agbọn òṣèlú látàrí ìjákulẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó dé bá Peter Obi lọ́dún 2023. ẹ sì ti mọ̀ pé ànákọ́ ènìkọ́ oní Daniel Biwala ló ti ṣe bẹ́ẹ̀ máa ń fèsì padà sáwọn alátakò Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bíi Peter Obi yìí àti Atiku Abubakar pẹ̀lú àwọn míì tá a bá ti yọ Sùtètè àbí wọ́n ṣe bẹ́ẹ̀ bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ tó wà lóde yìí. Daniel Biwala ó ti fún Peter Obi lésì padà báyìí o nínú àtẹ̀jáde rẹ̀. And put all my own resources in terms of office to ensure that parties function the way they should. Today, they don't do that. You just have people doing all sorts of things in terms of, as I said, there's no democracy here. We need to fix it. Yar'Adua started doing it. He was sworn in here as the president, and he said, I will not allow the process through which I came to office to continue. I was a beneficiary of it, Charles. I had a free and fair second-term election. And that's what it should be. But instead of now having it growing the way you think things will be, we've taken 300 degrees reverse. Orílẹ̀-èdè Nàìjíríà nílò ìdásí Olúwa láti yọ wá kúrò lọ́wọ́ ìyà tí Tinubu àti àwọn ènìyàn rẹ̀ ń fi jẹ wá yìí. Àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC kan ló sọ èyí di mọ́. Olóyè pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Eyín Eze Chukwuwu Emeka ó ṣe àlàyé ọ̀rọ̀ yìí ní ìpínlẹ̀ Rivers olúlu ìpínlẹ̀ náà tí ń ṣe Port Harcourt ibi tó ti sọ bímọ wípé sẹ́ẹ̀rí ṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tájọ́ ń ṣe àkóso orílẹ̀-èdè Nàìjíríà ó nílò àdúrà gidigidi nígbà tó ń rọ àwọn mùsùlùmí lásìkò tá ń ṣe ọdún ìtúnu àwẹ̀ pé ẹ jẹ́ ká lo àsìkò yìí ká fi bẹ̀bẹ̀ fún ìdàgbàsókè ìṣọ̀kan àti ìtẹ̀síwájú fórílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ bímọ pé pàtàkì jùlọ a gbọ́dọ̀ gbàdúrà fún sí Elédùmarè kó bá wa yí ìgbésẹ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu padà sí ọ̀nà tó tọ́ ọ̀nà rere torí pé lásìkò tá a wọ̀ yìí ìṣèjọba rẹ̀ ó ti mú ìpalára àti ìfàsẹ́yìn tó láàmìlàaka báwọn ọmọlédè Nàìjíríà. Ó ní a gbọ́dọ̀ gbàdúrà fún Tinubu kó yí ìpinnu rẹ̀ padà kí Elédùmarè kó lè yọ wá kúrò nínú ìyà tí Tinubu ṣe bẹ́ẹ̀ tó fi jà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Nígbà tá a bá ṣàdúrà fún Tinubu tán ó ní àwọn ẹmẹ̀wà rẹ̀ tájọ́ ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà níbi tó ti dárúkọ Fẹ́mi Gbàjàbíàmílà tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹni tó jẹ́ ààrẹ fún àwọn sẹ́nẹ́tọ̀sì Senate President Godwin Akpabio. Ó ní a gbọ́dọ̀ gbàdúrà fáwọn náà. Ẹni tó jẹ́ abẹnugan Tajudeen Abbas ní ilé ìgbìmọ̀ asòfin kékeré ti Àbújá bẹ́ẹ̀ náà ló tún dárúkọ mínísítà tó ní sọ̀rọ̀ olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá Nyesom Wike wípé gbogbo wọn báyìí wọ́n nílò àdúrà wa o torí ọ̀nà tí wọ́n rìn àti bí wọ́n ṣe darí orílẹ̀-èdè Nàìjíríà ó mú ìpalára bá ọmọlédè Nàìjíríà. Ìtẹ̀síwájú tó péye ló ti ń ṣe bẹ́ẹ̀ bá àgbáríjọ àwọn akọni ajìjàǹgbara fún Yorùbá Nation pẹ̀lú bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ yan alága fún àgbáríjọ àwọn akéde ajìjàǹgbara Yorùbá Nation náà. Ìròyìn ayọ̀ tá a ní fún wa lẹ́ka ti Yorùbá Nation ní àkọ́kọ́ rèé pẹ̀lú bí àwọn àgbáríjọ the Yorùbá World Media Organization bá ti ṣe bẹ́ẹ̀ yan ẹni tó jẹ́ alága tí ó máa ṣe bẹ́ẹ̀ ṣe alákòóso fún gbogbo àwọn tó jẹ́ akéde ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá. Àwọn tá a mọ̀ sí akéde yìí àwọn náà ń ṣe ipá àti
tó ń ṣe iṣẹ́ takuntakun àti iṣẹ́ ribiribi láti lè jẹ́ ká mọ̀ bí nǹkan bá ṣe ń lọ àti ibi tí nǹkan bá gbé dúró nípa ìtẹ̀síwájú Yorùbá Nation tí ń ṣe ìjìjàngbara fún ilẹ̀ káàárọ̀ òjíire. Àwọn akọni wọ̀nyí àwọn náà ti ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà nípa bí àwọn ènìyàn wa yóò ṣe máa gbọ́ ní ìròyìn lórí bí nǹkan ṣe ń lọ nípa ìtẹ̀síwájú Yorùbá Nation. Wàyó the Yorùbá World Media Organization wọ́n ti wá ṣe bẹ́ẹ̀ yan ẹni tó jẹ́ alága tí ó máa ṣe adarí fún àgbáríjọ àwọn akọni akéde ilẹ̀ Oòduà náà, níbi tá ti dárúkọ akọni Lámídì Àkànbí Yàgbó Yàájù gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága báyìí fún àgbáríjọ àwọn akéde ilẹ̀ káàárọ̀ òjíire náà. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Delta, ìbẹ̀rùbojo lọ́kàn àwọn olùgbé ìpínlẹ̀ Delta lórí ikú àwọn ọmọ ìyá mẹ́ta kan èyí tó jáde láyé lẹ́yìn tán ti bí ayẹyẹ ọjọ́ ìbíde tó sì papòdà ní ilé bàbá wọn. Ọmọ ìyá mẹ́ta èyí tí wọ́n sọ dímọ̀ pé ọjọ́ orí wọn wà ní ẹni ọdún 14 sí ẹni 30 ọdún ó ní wọ́n máa ṣe bẹ́ẹ̀ dákẹ́ ní ilé bàbá wọn èyí tó ń bẹ ní Delta Steel Company Òrùwòrùn ìjọba ìbílẹ̀ Udu ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé láwọn olùgbé agbègbè náà, wọ́n sọ dímọ̀ wípé àwọn ọmọ ìyá mẹ́ta ọ̀hún ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ lọ sí ibi ayẹyẹ ọjọ́ ìbí ènìyàn wọn kan. Nígbà tí wọ́n sì darí dé láti ibi ayẹyẹ ọ̀hún ó ní wọ́n darí sí ilé bàbá wọn tí ó wà ní agbègbè tá a ti dárúkọ yìí, èyí ní ọjọ́ 21 oṣù kẹta ọdún tá a lò sẹ́yìn. A ní sí ìyàlẹ́nu nígbà tí wọn yóò fi jí ní àárọ̀ ọjọ́ kejì, níṣe ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ti ń pọ fóòmù lẹ́nu, léyìí tó ń túmọ̀ sí wípé eléru ó ti ṣe bẹ́ẹ̀ ó ti sungi ní tó ṣokùnfà ikú àwọn ọmọ ìyá mẹ́ta ọ̀hún. Ó ní ó sì rújú lásìkò tá a fi ń kó ìròyìn jọ, ṣùgbọ́n àwọn olùgbé agbègbè náà wọ́n ṣe àlàyé wípé bàbá àti ẹni tó jẹ́ ìyàwó bàbá náà léyìí tó túmọ̀ sí wípé ìyàwó kejì tó fẹ́ lẹ́yìn tí ìyá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó ti ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹgbọ́ra níbi ọdún kan sẹ́yìn báyìí, nígbà tán ṣe ní àlàyé pé kò pẹ́ kò jìnnà tí ìyá àwọn ọmọ náà tó papòdà ó ní bàbá náà fẹ́ ẹni tó jẹ́ ìyàwó tó wà lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ báyìí, léyìí tó sì júwe rẹ̀ pé ó súnmọ́ olóògbé ọ̀hún pẹ́kípẹ́kí nígbà tó wà láyé. Wọ́n ní ọ̀rọ̀ náà ó ti di ran ìran ìnílẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé títa àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó tún wá ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá mẹ́ta náà bá ti jáde láyé. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta Bright Edafe ó ṣe ní àlàyé pé lóòótọ́ àti lódodo ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀, ṣùgbọ́n àwọn ti fi páńpẹ́ òfin gbé bàbá àti ìyàwó rẹ̀ tí wọ́n wà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ nígbà tán láwọn ṣe ìwádìí lórí ikú tó ṣe bẹ́ẹ̀ pa àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà. Àwọn báńdíìtì náà tún ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ẹni tó jẹ́ olórí ọlọ́dẹ ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Katsina nígbà tí ọ̀pọ̀ míì ta fi ara pa yamayama. Lágbègbè ìtọ́pẹ̀ ní Bajati àti Dole ní ìjọba ìbílẹ̀ Safana ìpínlẹ̀ Katsina ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀, èyí tó wáyé ní ọjọ́ kìíní oṣù kẹrin ọdún tá a wọ̀ yìí. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ní nǹkan bí dédé aago 6 ìrọ̀lẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ní àwọn agbésùmọ̀mí báńdíìtì ọ̀hún wọ́n ya wọ ìlú méjèèjì láti bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kíkankíkan. Ìbọn ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ẹni tó jẹ́ olórí àwọn ọdẹ ìbílẹ̀ ìtàpọ̀ orúkọ rẹ̀ ní Nura Bauchi ní ẹni tó jẹ́ olórí àwọn fìjìláńtẹ́ ní ìpínlẹ̀ Katsina ọ̀hún. Bákan náà làwọn ọmọlẹ́yìn rẹ̀ míì níbi tá a ti rí Amadu Dole, Surajo Shehu àti Shafiu Sulaimanu tí àwọn mẹ́ta fi ara gbọgbẹ́ léètàn ni wọ́n bẹ ní ilé ìwòsàn lọ́wọ́ báyìí. Akitiyan àwọn agbófinró láti rí àwọn oníṣẹ́ láabi báńdíìtì ọ̀hún mú òun ló já sí pàbó torí pọ́n ti na pápá bora nígbà táwọn agbófinró yóò fi padà síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti wáyé gan-an. Látàrí ikú àwọn Haúsá ní ìpínlẹ̀ Edo báyìí, ọlọ́pàá kan àti àwọn ẹmẹ̀wà rẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀ ń lérí fùrùkọ́kọ́ pé àwọn yóò gbẹ̀san ikú àwọn ènìyàn wọn lára àwọn ènìyàn tó jẹ́ ti ilẹ̀ Edo tó ń gbé ní ilẹ̀ Haúsá náà. Yíṣe ìròyìn mọ́ tó ti jálé jákò pẹ̀lú bí ikú àwọn ènìyàn 16 tajẹ́ Haúsá wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní agbègbè Uromi ní ìpínlẹ̀ Edo náà. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti wá jáde ní ṣe ni àwọn Haúsá níbi tá a tó ti rí ọ̀kan lára
àwọn ọlọ́pàá ní ilẹ̀ Haúsá ọ̀hún tó náà ti ṣe bẹ́ẹ̀ ń dúnkokò tó sì ti ń lérí pé túláàsì ní fáwọn láti gbẹ̀san ikú tó pa àwọn ènìyàn wọn ní ìpínlẹ̀ Ẹdó náà. Ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ètò orúkọ rẹ̀ ń jẹ́ Adaina Hussaini Dantaki ó ní ó fi sójú òpó ayélujára Facebook rẹ̀ níbi tí ó ti kọ síbẹ̀ wípé ẹ mọ̀ pé ẹ̀yin náà láwọn èèyàn lọ́dọ̀ wa túláàsì ni àgbẹ̀san ikú tó pa àwọn ènìyàn wa ó sì ní kẹ́ ẹ máa fọkàn balẹ̀ ìgbà tẹ́ bá fi rí ọ̀sẹ̀ kan báyìí ẹ ti máa gbélé gbọ́ torí pé gbogbo àwọn ènìyàn tí wọ́n wà ní ìpínlẹ̀ Kaduna ìpínlẹ̀ Borno àti Jos tó jẹ́ ti ìpínlẹ̀ Edo gbogbo wọn làwọn yóò máa fọwọ́ bà ó ní òun rọ àwọn tó jẹ́ ènìyàn táwọn láti gúúsù ọ̀hún wípé kí wọ́n tètè bẹ́ ẹsẹ̀ wọn sọ̀rọ̀ kan fi ilẹ̀ Haúsá náà sílẹ̀ torí pé láàrin ọ̀sẹ̀ kan sásìkò yìí àwọn yóò bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ sọ̀sẹ́ láti gbẹ̀san ikú tó pa àwọn ènìyàn wọn. Bákan náà ni fídíò kan ti kọ́kọ́ jáde níbi tí arákùnrin ilẹ̀ Haúsá kan náà tó náà ti ṣe bẹ́ẹ̀ dúnkokò wípé òun fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ẹdó ní wákàtí 48 gbáko láti fi ojú àwọn oníṣẹ́ láabi tán wu ìwà náà láti fi ojú wọn hàn dé ẹni bí bẹ́ẹ̀ kọ́ ní ṣe làwọn yóò bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sáwọn tán jẹ́ ènìyàn ilẹ̀ gúúsù tánbẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ìpínlẹ̀ Borno àti ìpínlẹ̀ Jos ní àpapọ̀ ó ní tí wọ́n bá wá kọ̀ tí wọ́n fi ojú àwọn ènìyàn náà hàn dé ogun náà béèrè fún yìí o wàhálà ó sì bẹ́ sílẹ̀ torí pé àwọn kò ní káwọ́ gbéra lórí ikú tó pa àwọn ènìyàn wọn 16 ọ̀hún. Ọ̀rọ̀ náà ló ti ń jàrìnrìn lójú òpó ayélujára níbi táwọn ènìyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe àtakò sáwọn ènìyàn méjèèjì tí wọ́n fi ìkéde náà léde wípé láti ìgbà tí àwọn ènìyàn yín láti ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn ènìyàn ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire àti gúúsù ilẹ̀ yìí tó fi máwọn ilẹ̀ Ẹdó àti ti ilẹ̀ Ìgbò kílẹ̀ rí kílẹ̀ sọ sí i látìgbà náà àti pé sáwọn ènìyàn tí wọ́n ṣe ikú pa yìí sáwọn lẹ́ni àkọ́kọ́ tí wọ́n yóò kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ wu ìwà yìí ni àbáwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa tán ti dẹ́mi tàwọn náà légbodò sẹ́yìn kí ni tẹ́ ẹ sọ sí i. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn náà korojú ní pàtàkì jùlọ tí ọlọ́pàá tó náà bọ́ sójú òpó ayélujára tó ń lé fùrùkọ́kọ́ láti ṣe iṣẹ́ láti gbẹ̀san lára àwọn ènìyàn tí wọ́n papòdà ọ̀hún. Let me tell you something. If these actions are not taken against these 16 northerners that are killed in Edo, anything that follows to your people here in the north, you are the people that cause it. Mr. President Bola Tinubu, this is a message direct to you. And His Excellency, the Governor of Edo State, Mr. Monday, this is also a message directly to you. You know you have many of your people in the north, more especially Borno State, Kano State, Jos, Kaduna, Jigawa, not Jigawa, but I think around Adamawa people. So there are many Christians here. We won't consider whether you are from Edo, whether if you are from Cote d'Ivoire. Definitely if you are a southerner, the thing that will follow are caused by you people, that is you and President Tinubu. Mr. Monday, actions must be taken within these 48 hours because we will do this thing when it is very harsh because we won't allow our heart to have patience. Let it be the last warning. 48 hours is enough. 48 hours is enough. Time is not against you. Time is against us. Mr. President, you only have few minutes, not even hours, minutes. Fetch out those people that this saw, because if actions are not taken, you have your people here, then we will do same to them. Thank you. Ẹ káàbọ̀ padà. Arólé bàbá 1010 Ọbalọ́lá JP Olúmáìkì ni mo sọ pé ó rán mi sí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ajìjàgbara ilẹ̀ Káàárọ̀ Oòjíire wípé kí n máa ṣe bẹ́ẹ̀ jíṣẹ́ fún wa wípé a kú ìmúrasílẹ̀ àsìkò ìgbáradì fún mega rally èyí tí yóò wá ní àìpẹ́ yìí. Arólé bàbá 1010 ti fi ó ní kí gbogbo wa ṣe bẹ́ẹ̀ ká fi ọkàn wa sí ìjìjàgbara yìí ká sì má tẹ́tí sí gbogbo àwọn ènìyàn tó wù kí wọ́n lè máa gba ọ̀nà ìbùrú àbí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti tú wa ká nípa ìjìjàgbara torí pé Yorùbá nation yìí túláàsì ni dandan sì ni kí ó wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ ló ní ẹja máa múra sílẹ̀ fún ìgbáradì mega rally tí ó láàmìlàaka káàkiri ilẹ̀ Káàárọ̀ Oòjíire náà.
ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. akíọ̀nìyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ ẹ̀ṣẹ̀ ń tẹ́bàmí jẹ́ ẹ̀kọ́ àìbínú títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí. ó kọ́ mi ò ní yí padà o, àyànfẹ́ Elédùmarè òun náà lèmi jẹ́. títí dìgbà náà mo kí wa pé a kú àtúrọ̀.